ó ṣeun. ẹni ó bá máa gbóhùn fẹ́ sọdún tí ń bọ̀ nírọ̀rùn pẹ̀lú owó pẹ̀lú ilé tuntun àti mọ́tò tuntun kó ní Allahu Akbar. mo fẹ́ kẹ́ gbọ́rọ̀ yẹn dáadáa ni ọba yìí ọba ńlá ni tó lówó tó níyì tó láṣẹ ó ní ẹ lọ bá ń pe àwọn mẹ́ta wá nú àwọn olóyè mi. wọ́n wá pe àwọn mẹ́ta wá nú ọba yìí ni mo fẹ́ bẹ̀yìn níṣẹ́ ńláńlá kan ni ẹ bá ń gbé àpò dìndìnrìn àpò tí wọ́n máa rọ àpò tí wọ́n máa rọ ìrẹsì sí ẹ bá ń gbé ọkọ̀ kan fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta. àwọn uzara wo ọba yìí àwọn olóyè wọ́n wá wò pé kí ni kábíyèsí fẹ́ ká fi àpò ṣe. kábíyèsí ní tẹ́ fi ṣe máa sọ fún yín nísìn. kábíyèsí ní tí mo fẹ́ kẹ́ fapò yẹn ṣe ni wípé ẹlẹ́nu oko mi ẹ lọ sínú oko mi tó tóbi jù kó kálukú kó wá lọ rọ oríṣiríṣi èso tó dá ìwọ lágbájá lápèjúwe ọ̀tún lọ́rọ̀ oríṣiríṣi èso tó dùn tó dá tó ṣe jẹ rọ sínú àpò kókó ìwọ òsì ìwọ náà lọ́rọ̀ oríṣiríṣi èso tó dá tó dùn tó ṣe jẹ lọ́rọ̀ síbẹ̀ ìwọ ẹlẹ́kẹta náà ìwọ balógun wọn náà lọ́rọ̀ oríṣiríṣi èso tó dùn tó dá tó ṣe jẹ lọ́rọ̀ síbi tiẹ̀ náà. Luqmanul Hikma wọ́n wá jáde ní pálásì ọba wọn lọ wọ́n wá ń kún un pé irú sẹ́wò lọ́ba bẹ̀ wáyé. àti jùṣẹ́ tí kábíyèsí bẹ̀ wáyé lọ irú sẹ́rẹ̀ dédé wọlé lẹ́yìn àwọn dongari ń bẹ̀ ńlẹ̀ tí wọ́n bẹ̀ níṣẹ́ ẹ wá ń bẹ̀ wá ní ká máa lọ já èso wa. torí èso irú kí ni wọ́n á bẹ̀ wáyé ọlọ́run sápadà sí ikú kọ́ yìí àwọn odidi olóyè ọba wọ́n wá débi oko ọba ìkan ọ̀tún olóyè ọ̀tún òun á bẹ̀rẹ̀ sí ní jájàkújà ó já èso jákujàku àwọn èso àwọn kájú àwọn máńgò tó ti bàjẹ́ gbogbo ẹ̀ lọ́jà ọjà síbẹ̀ ọ̀pọ̀ ó dì í mina wa ń bẹ̀ ní mina ní kí n máa lọ já èso wa ẹnì kejì ọjà ìtọ́ da ìlàjì ó sì já ìtí ọ̀dà ìlàjì ẹnì kẹta òun já ń tọ́ da láti pilẹ̀ ọjà dókè ó sì di dáadáa wọ́n wá kó mẹ́tẹ̀ẹ̀ta wọn kò dé pálásì ọba padà. Ajabila Akimi mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mẹ́sẹ́jì yẹn dáadáa ni. ngbà wọn wá dé pálásì ọba náà ti dé wọn làwọn ti dé. ṣe ti já tí mo ní ẹja wọn làwọn ti já. kábíyèsí ní gbàtẹ́ tí wọ́n jà yìí ọ̀dà bẹ́ẹ̀ ìtòkùn bẹ́ẹ̀ ni pé ẹ lọ bá mi ṣílẹ̀kùn yàrá mẹ́ta fún wọn nulẹ̀ tẹ́ ẹ bá ṣílẹ̀kùn yàrá mẹ́ta fún wọn fẹ́ nìkọ̀ọ̀kan wọn sínú ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ nìkọ̀ọ̀kan wọn sínú ẹ̀ ẹ wá tilẹ̀kùn mọ́ wọn wọ́n lo oṣù kan nínú yàrá kọ̀ọ̀kan kò wá sí tí wọ́n máa jẹ ìta ní kí wọ́n lọ jáun náà ni wọ́n máa jẹ. ọlọ́run bá ń bẹ lára rẹ̀ bá ń kására sọ́lọ́run pé Allah. èyí tó mọ̀ pé jákújá lòun já olóhùn èyí tó mọ̀ pé yànàpájá lòun lọ já
Ọlọ́run ṣe àgbákò èyí tó já yìí tí ó da tó já yìí tó da àmúlùmálà òun náà ń kábàámọ̀ èyí tó já tó da òun náà ń kábàámọ̀ ṣé àbámọ̀ méjì náà lèèyàn máa kó àbámọ̀ tó da tàbámọ̀ tí ó da wọ́n wà nù ẹ̀ jọ́kì ní jọ́kì táwọn òní tí wọ́n máa jẹ kábíyèsí ní omi nìkan ni ẹ máa fún wọn. èyí tó jà ń tí ọ̀dà kò rí nǹkan rí jẹ ńgbà tí ọjà ń tọ́ da ntí ọ̀dà tí ọjà náà ní ń jẹ oríṣiríṣi àrùn ó wá sẹ́lúlá ó wá funfun ẹ̀kẹ́ ti dàbí bambóòtù ẹ ṣe bí ọlá ni ẹ bá rí ẹ̀kẹ́ lómi ẹ ṣe bọ́lá ni ṣégedé ni ẹnì kejì èyí tó da tó já ọjẹ èyí tó da ńgbà tó dé ìlàjì èyí tí ó da lókun tí ń jẹ ààrẹ mọ́hun náà sínú ẹ̀ ẹnì kẹta tóun já ń tọ́ da òun fresh ni wọ́n wá jáde nígbà tí wọ́n lo oṣù kan tán wọ́n wá jáde kúrò nínú ibi tí wọ́n fi wọ́n sí kábíyèsí wa ní ẹ ti jáde àwọn méjèèjì tó rẹ̀ yìí kẹ́ tó gbé wọn lọ sí hospital ẹ̀jẹ̀ ń sọ ọ̀rọ̀ ọyọ̀ kan ìwọ tí wọn náà sì fresh jáde jẹ́ ń sọ̀rọ̀ ọyọ̀ kan ní tí mo ṣe fún yín ìdánwò mo ṣe fún yín lémi tí mo jẹ́ ọba ayé lásán ọba tèmi tí ó sùn ọba tọlọ́hun látàkùzú sílẹ̀ tó wà lánà ọba ọlọ́hun ní èsùn èmi ọba ayé tèmi ó sùn mo pa yín láṣẹ ẹ jàmbá àṣẹ mi jàmbá àṣẹ mi tẹ jàmbá òun ni èmi kọ́ lè jàmbá ara yín lè jàmbá ká tó wá sọ pé ọba ọlọ́hun tó dá wa tí ó tó gbérí dépò tí ó sùn ọba ọlọ́run tó wá ní àwáyé ó ní àwa kírun káwa gbáwẹ̀ káwa ṣe dáadáa káwa yọ zaka òǹkálùkù wa ń lo ayé yẹn bó ti rí òǹkálùkù ń lo ayé yẹn bó ti fẹ́ ó sì yẹ kó dá gbogbo yín lójú dángájíá wípé ẹ̀wọ̀n tí kó wá padà wọ̀lẹ̀ wọn nù sàárè farabalẹ̀ ẹ̀wọ̀n sàárè sẹ́wọ̀n ayé lè mi kábíyèsí tì í bọ̀ ẹ̀wọ̀n ayé ni inú ilé tí mo ní kí wọ́n lọ fi yín sínú ẹ̀ láàrin oṣù kan bó wá ní ọba tó dá wa pẹ̀lú tó ní àwa ṣe láyé tí wọ́n náà mọ̀rú tó gbé lọ́wọ́ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ọ̀dà tó mọ̀rú tó ń ṣe pẹ̀lú ọmọ làkejì rẹ̀ tó mọ̀rú tó ń ṣe pẹ̀lú ìyálé rẹ̀ ìyàwó rẹ̀ ọkọ rẹ̀ aya rẹ̀ ọmọ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ó náà mọ̀rú tó ń ṣe pẹ̀lú ẹ̀ ní kọ̀kọ̀ ìtòwù wà là ń ṣe láyé yẹn tó bá wá dijọ́ tó bá yẹn tó gbẹ̀mí lọ́rùn wa gbogbo tó ń ṣe òun ní náà ló dé bá nù sàárè. ẹ̀wọ̀n sàárè òun ni mo wá fẹ́ fi kọ́ gbogbo yín lẹ́kọ̀ọ́ kábíyèsí sọ bẹ́ẹ̀ fún wọn ó ju oṣù kan tí mo ní kẹ́ ẹ lọ́ọ́ lò lẹ́ mo ní ẹ lóṣù kan lásán ẹ̀yin méjì gbé àárẹ̀ jáde oṣù kan lẹ lo ẹnìkan fresh jáde àṣẹ gbogbo apárápátá ìtànṣe láyé ẹja máa ṣe máa ṣe ìta nítorí bá wọ ni o máa ṣe gbéyàn ló bá máa pa lẹ́kún máa pààyàn lẹ́kún jọ́tọ́ lọ́wọ́ ó bá dé ìwọ ò ní sunkún ẹ̀jẹ̀ ló sùn. ìtí bàbá ṣe lánàá ẹ̀san rẹ̀ náà kọ́ yìí ẹ̀san kọ́ yìí dédé gbogbo tí ń bá ń bẹ̀ lọ́wọ́ rẹ̀ ó pàdé ọlọ́run jọpọ̀ innal ladhina amanu wa amilu solihati kanat lahum jannatul firdausi nuzula khalidina fiha la yabghuna anha hiwala qul law kana al-bahru midadan لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا
قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. farabalẹ̀ ومن كان kúkú ọ̀lẹ̀ dùn bíi ti ń dùn òun ni wọ́n máa sọ òun èkúté nísìnyí orí bíi ti ń sẹ́mi lára jẹ́ ń dùn wájú àwọn bàbá yìí kí wọ́n ṣẹ́jú tó dá mọ́mi láàmàlà kan. من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. orí bóun náà ń dùn sí ni mo ṣẹ̀ṣẹ̀ tún ọ̀rọ̀ àwọn ẹran tá a pa tá a ṣẹ̀ṣẹ̀ ń jẹ nínú ọdún tuntun ni gbogbo ẹ̀ ń ṣẹ̀ sínú ohun náà ni. sọ ń gbọ́. innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu tatanazzalu alayhimul malaika alla takhafu wa la tahzanu wa abshiru بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. èmi a máa mí sí bàbá mi lẹ́kọ̀ọ̀kan. èmi a máa mí sí bàbá mi lẹ́kọ̀ọ̀kan. orí bí n ti ń dún tí omi ń jáde lára mi ni wọ́n wá fẹ́ fi ara wé mi ọmọ Kùránì tí mo ti kà láyé ọmọ fi Kùránì wé tí wọ́n ń jẹ ọmọ fi Kùránì tèmi tèmi ń ké ọmọ fi wé tí wọ́n ń dà sínú tó ń dà sínú tó ń dà sẹ́nu mẹ́ńgá náà rí jù ní pọ̀ náà ti ń lò ń báyìí ká ẹnjìnì maruwa ní bẹ́ẹ̀ nù wọn ẹnjìnì maruwa ní. Tọ̀yìnbó fẹ́ gbìyànjú. Iná lọ́gìnà ámánú wá mílò sọ́ọ̀lì àti. Ọmọ ẹ́ńjìnì tí ń bẹ̀ nínú mi ni. Asádùnlé Usudi ṣẹ́jú sí mi la. Ṣéwù náà kíbo àṣìráfi ṣẹ́jú sí mi la. Mùdírù Markasi ṣẹ́jú sí mi la. Ṣéwù Ṣáàsì ní ṣẹ́jú sí mi la. Mọ̀lánà àmírù ní kúlì. Ó náà ṣẹ́jú sí mi la. Gbogbo kìíní kátó wá ní bàbá wa lè mọ́rítàbà. Wí bẹ́ẹ̀ dáadáa.